lẹ́rù now ìdí ẹ̀ tó fẹ́ wá náà wà mọ́ yìí ìdí ẹ̀ tó fẹ́ wá tí ẹ ká mọ àṣírí tó pa láàrin yìí a ṣe pathologist test lẹ́ẹ̀mejì bó ṣe ti aládàáṣe ìjọba ṣe tiẹ̀ ààrí ikú tó pa ara ikú tó pa yẹn náà la ṣe wá débi DNA torí agbẹjọ́rò mi ó fariga pé ìwákùwà náà wà nǹkan tó bá sọnù pé ká wo bí so àti mẹ́ẹ̀tì sí torí pé àti ìrí ikú tó pa ṣùgbọ́n torí pé bí èmi gan bí bàbá sí ọmọ yìí tí ó gbọ́dọ̀ lọ filẹ̀ ṣe aṣọ bora mo wá ní lérò pé tábàtẹ̀ ìyanjú DNA kan lọ sí ọmọ yìí DNA náà ló pọ́dún mẹ́ta ẹ̀sà ẹnu DNA náà làwà yìí tá àti ìròjútu èyí tó tójú sún mi sáà ohun tí mo gbọ́ lórí ọ̀rọ̀ DNA pọ̀ ó pọ̀ gan ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí nígbà tí ìyàwó wá sí corona wọ́n ní kó sọ̀rọ̀ kí ló pọ̀pọ̀ ẹ̀ ó ní it's because I did not give baba placenta that is the reason they have against me káti bí pẹlẹbẹ mọ́ lẹ̀ jẹ́ òótọ́ máa ti ẹ̀ ni níbo ló wá gbé placenta sí ṣe ló ń wò bò kò fún mi lésì ok àwọn bí tí wọ́n gbé placenta ọmọ yìí sí olóògbé sọ fún mi wípé ìyàwó òun lọ ṣàṣemáṣe ní yàrá kejì ó lọ dógún yàrá kejì ó lè yí ọ̀pọ̀lọpọ̀ ní o torí bá sọ pé àṣemáṣe yẹn kò ní yí ẹlòmíì ó sọ ẹlẹ́rìí mẹ́rin ó sọ ó ní ọ̀rẹ́ nǹkan wà tí wọ́n pè ní Michael tó pè ní Maizin olórin náà ni ó sọ ní àkọ́bí mi ìbùkún alóńgẹ́ ó ní ó di méjì ó lóun sọ fún ìyá òun ó dé mi nìkan lóun tètè sọ fún òun wá sọ fún mi sìn ó di àwa mẹ́rin wípé ìyàwó òun ó fi oògùn sínú oúnjẹ fún òun ní alẹ́ oúnjẹ òun sùn òun wá lọ sí yàrá kejì òun àbà sùn inú ilé tó ń gbé inú yàrá kejì ni ohun tí mò ń sọ yìí ọ̀gá ẹ̀ máa mẹ́rin tí ó wà nínú yàrá kejì yẹn ó ní báwo ni wọ́n ṣe mọ̀ ṣe bó ti sùn torí mi ò gbọ́dọ̀ kí fi dúdú kí fi pé fún Èkìtì lèmi ti wá èmi máa ń sòótọ́ ọ̀rọ̀ ni báwo ni wọ́n mọ iṣẹ́ mọ̀ ó lè sọ pé àwọn ẹni olókùn yàrá kejì wọ́n dẹ̀ ti sùn ó wá ní girlfriend yẹn nìyẹn ìyẹn ọ̀rẹ́ arákùnrin yẹn ló wá ló ka wọn mọ́ ó ní girlfriend yẹn ló wá sọ fún òun wípé ọkọ tòun ó ń báyàwó òun sùn èyí ó dẹ̀ gbọ́ ilé yìí ó dẹ̀ mú mọ́ra ó ní orò pé ó máa change ni bí ó máa yí padà ni ó ní bẹ̀tì pẹ̀lú gbogbo ìwọ̀n tó ń wá rí tó jáde lọ 3 days kó má wálé ìgbà míì kó kúrò lé láago kan òru tó rẹ̀ mọ́ ibi tó lọ adé lọ ju gbogbo mẹ́ta so gbogbo àwọn kinní wọ̀nyí ni mo rí tó fà á àti pé agbẹjọ́rò mi sọ pé ìwàkúwà náà wà tó sọnù àwa ikú tó pa olóògbé débi DNA ó dẹ̀ pọn dandan láì ṣe DNA àbẹ̀ sí ọmọ yìí ó bá jiyàn àwọn ọ̀rẹ́ nígbà tí wọ́n lọ sí patí tó lọ gbẹ̀yìn wọ́n sọ pé orí ọmọ yẹn náà jà lé lórí pé àmọ́ bí tọ́mọ yẹn ti wá o pé paternity ọmọ yẹn ni wọ́n jà lé lórí lọ ok kí ló fà á tó fi gbọ́mọ oṣù 5 lọ sí patí pé nígbà tó dúró fọpọ́ ọmọ yìí kò jọ wá lé wa à ń kẹtàn ọmọ wa ò rí bí eléyìí ok tó ìjà yẹn ni wọ́n jà dé patí wọ́n tó jà padà lọ sílé gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn sọ bẹ́ẹ̀ pé paternity ọmọ yẹn náà jà lé lórí so pẹ̀lú ètò ti sọ fún mi pẹ̀lú ikú ẹ̀ dáhùn wá dandan ni a gbọ́dọ̀ mọ̀ bóyá ọmọ yìí tèmi ẹ jẹ́ mọ̀ pé tí ọmọ yìí bá jẹ́ tèmi sà ayọ̀ ló jẹ́ fún mi o òtítọ́ lèmi fẹ́ mọ̀ o tí ọmọ yìí tó bá ṣe DNA tí mo fẹ́ mọ̀ òtítọ́ yìí tó bá jẹ́ ọmọ tèmi ni èrè ló jẹ́ fún mi o màálù tó yọ ké ni o ìdùnnú ni fálápàtà o ṣùgbọ́n tí ò bá jẹ́ tèmi mo gbọ́dọ̀ tètè mọ̀ láti bẹ̀rẹ̀ lọ kì í ṣe pé kí n lọ fọdún 10 kí wọ́n padà dé kí wá ní ọmọ yẹn ò ṣe tèmi mọ́ no mi ò gbọ́dọ̀ postpone ìjà yẹn mo dẹ̀ gbọ́dọ̀ face this time thank you. ṣẹ̀rí ọ̀rọ̀ DNA yẹn gangan ló jẹ́ kí n attend sí ẹni pé mo ti kó kúrò ní tí mò ń gbé oríṣiríṣi àwọn èèyàn ló wá mi wá tí mo dẹ̀ ń bẹ̀rù ẹlòmíì àwa náà ń wá láti kóòtù bo ẹ mú lẹ́tà lẹ̀ wọn ò mú lẹ́tà lẹ̀ mi ìmọ̀ àwọn tó ń wá mi mọ́ ó pẹ̀lú nǹkan tí mo fi kúrò ní tí mo kọ́ tí mo gbé o
now ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró ni wípé adájọ́ tí Lagos State tó ṣe ní magistrate tí torí family court ni mo rí wọn wípé wọ́n ṣe dáadáa. Wọ́n ní ká lọ ṣe DNA níbi tí ó ti máa ṣe ìtẹ́wọ́gbà yẹn ní òkè òkun. Wọ́n sign wọ́n dẹ̀ gbéwèé yẹn ní welfare lọ́wọ́. Welfare bóyá a lè sọ ní àkọ́kọ́ pé ohun tó gbé dání òye. Wọ́n ló wá pè mí pé kí n mú sample wá èmi. Ọmọ tó wà nílẹ̀ la fẹ́ fi ṣe sample o. Olóògbé yẹn dandan gbogbo ẹ̀ la fẹ́ lò. Wọ́n ní wọn dẹ̀ kí ṣe ní Nàìjíríà a tó padà sọ́dọ̀ adájọ́. Tí mo ní mo fẹ́ ṣe òun ni mo sì fẹ́ ṣe o. Adájọ́ ní tó bá rí bẹ́ẹ̀ kí n lọ mú ọ̀nà mẹ́ta wá. Kí Cynthia Adébánjọ kó lọ mú ọ̀nà mẹ́ta wá pé as independent àwọn náà máa mú ẹyọ kan lẹ̀ ó di méje. Àwa mú wọ́n dẹ̀ dá wa ní ọ̀sẹ̀ kan lọ́tẹ̀ fún wa. Wọ́n dẹ̀ àdèdè bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ókè ṣé ibi tí ẹ ti mú nìyí ṣé gbogbo ibi tí ẹ mú yìí náà ti ń ṣe tissue DNA ṣé mi pé wọn ò ń ṣe ní Nàìjíríà ìlú DNA la fẹ́ ṣe torí wọ́n wá mú kan nínú tọ̀dọ̀ mi mẹ́ta tissue DNA yẹn ni pé kò sómi ara kò sí ẹ̀jẹ̀ mọ́ lára olóògbé wọ́n wá fẹ́ lo egungun ẹ̀ ìṣẹ̀dá ẹni ẹ̀ ṣe fún àwọn tó mọ̀ pa ẹ̀ ló máa mọ the right thing láti mú ok wọ́n mú kan fún mi wọ́n dẹ̀ mú kan fún Cynthia Adébánjọ ìjọba wa mú ẹyọ kan ohun tó wá fa ìfúnra mi nìyẹn o ṣebí àwa la mú sẹ́ńtà náà ṣebí welfare officer ló mú sẹ́ńtà wa adájọ́ dẹ̀ ní ok ìwọ mú eléyìí bá mú fún yẹn tó lè dárúkọ gbogbo tí a mú USA ní èmi mú ìkan tí wọ́n fún mi náà ìjọba mú UK Cynthia Adébánjọ ó mú UK ó di ọ̀nà méjì ṣùgbọ́n ohun tí agbẹjọ́rò mi wá dictate pẹ̀lú àwa ẹbí nígbà tá a ṣe ìwádìí ni pé níbi tí Cynthia Adébánjọ mú wọn ò ń ṣe irú DNA tá a fẹ́ ṣe mẹ́ mo tún wò sáà mo tún wò tìjọba wọn ò ń ṣe irú tissue DNA níbẹ̀ a ti ṣe ìwádìí agbẹjọ́rò mi ti ṣe ìwádìí nígbà tí wọ́n ṣe ìwádìí yẹn lọ́wọ́ rí pé àṣewọ̀n lè ṣe tissue DNA bí báyìí ibi tó wá fa ìfúnra mi nìyẹn tí mo fi ń pariwo ibi tí ìfúnra mi wá wà ní pé pẹ̀lú gbogbo wọn ṣe dààmú mi tó so èyí tí wọ́n mú tí wọ́n ṣe lálàyé yìí wọ́n fi ń wọ̀n mí wípé ẹnìkan ń bẹ nídìí ọ̀rọ̀ yìí o tọ́lọ́ yìí fi ń dùn o nínú sọ̀rọ̀ sí mi náà ó dàbí wípé àwọn alágbára kan wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí tó fi kó ọmọ ìdá mi láàmú o ọlọ́run dẹ̀ máa dà wọ́n láàmú o torí mi ò mọ bí ìjọba welfare officer tó represent Lagos State tó lọ mú fake center ó gbà mí lójú tì ẹsẹ̀ tí agbẹjọ́rò mi gbé ni wípé ó create note of fact ó dẹ̀ gbé lọ sílé ẹjọ́ so n tó bá lè ti délé ẹjọ́ ó ti di public notice so ló jẹ́ kí èmi náà lè bold láti sọ fún gbogbo àgbáyé pé a ti ṣe ìwádìí o lọ́nà méjèèjì èyí tí ìjọba mú èyí tí agbẹjọ́rò Cynthia Adébánjọ mú wọ́n ń ṣe ẹgbà ní o òun náà mo fẹ́ béèrè o bóyá ó ṣe é ṣe gan